Òṣèré orí ìtàgé ilẹ̀ wa Nkechi Blessing ó mà tún ti ra ọkùnrin míì mú. Tẹ́ ẹ bá gbàgbé ṣe mọ̀ pé nínú interview Nkechi Blessing ó sọ ó ní pé òun sì tún ní ìdí ìyún ẹni tó fẹ́ ṣe adé orí òun lẹ́yìn ìgbà tí bíi relationship bíi méjì tó ti forí ṣánpọ́n. Ṣùgbọ́n lónìí òde òní Nkechi Blessing ló tún fi sí ìkànnì ayélujára rẹ̀ eyín ibi tó ti ń jó pẹ̀lú ọmọdékùnrin míì. Tẹ́ ẹ bá gbàgbé ní bíi oṣù bíi 5 sí 6 ní ọmọ Warri kan òun àti Nkechi Blessing ni wọ́n jọ ń gbéra wọn kiri. Kódà ó tún ti fi ìgbà kan rí ló tún fi jẹ́ èèyàn girlfriend olóṣèlú kan. Ṣùgbọ́n gbogbo ẹ̀ forí ṣánpọ́n. Ó ṣeéṣe kó jẹ́ pé ọkùnrin eléyìí ni ó jẹ́ adé orí Nkechi Blessing. Àbí kí ni ẹ̀yin lérò kó máa ń fa pẹ́ǹtùká láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa àti yálà ọkọ ilé wọn tàbí ká sọ wípé boyfriend wọn ń gbà mí, torí pé kò fẹ́ wọ́pọ̀ nínú wọn tí ìgbéyàwó wọn tí ẹ fẹ́ forí ṣánpọ́n. Èmi ò mọ ohun tó ń fa o, ẹ̀yin olólùfẹ́ wa gbọ́. Kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ yìí? Ẹ lọ sí comment section, ẹ drop comment, ẹ subscribe, kẹ́ wá share fídíò. Ẹ má gbàgbé ẹ bá tẹ subscribe button yín sórí YouTube channel wa kẹ́ lè bá máa rí gbogbo bá ṣe máa ń fún yín.